Àdòbò bí ẹni jẹran gbẹ́. You want to satisfy her. You want to be a provider. You want to be a protector. You want to be a sex machine. Ṣé nítorí ẹ̀ ló fi wá sóbò rẹ̀ dẹran gbẹ́? Ẹ yé dòbò oúnjẹ kú jẹ. Ẹ jẹ́ pẹ̀lọ́pọ̀lọ́. Ẹ yé jẹ́ bí ìwọ̀ bí àwọn bílíkì. Ẹ kú dédé wòyí o ẹ̀yin ará ilé ẹ̀yin ojúlùmọ̀ afẹ́nifẹ́re lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Bàbá tèmi sọ mí ní Oreofe Ògùntọ́lá ọmọ Bọ́láńlé Ọláìtàn Àníkẹ́ ọmọ Kúlódò lórí ètò yín ètò wa ètò GbasGbos ìsọkúsọ láti kàn ní Motherland Reality TV show lẹ́dẹ̀ tí ń gbọ́ ohùn mi. Tó àkórí ọ̀rọ̀ tí mo mú wá fún yín lónìí ni àdòbò bí ẹni jẹran gbẹ́. Ẹ má bá mi ká lọ. Ǹlẹ́ o Wálé, ọ̀rọ̀ kan ọ́ lónìí. Ṣé ìyá rẹ mọ̀ pé òbò dúdú ló ń jẹ lẹ́kọ̀ọ́? Fẹ́mi, mọ̀ sálọ mọ́ forí ojú lọ́rọ̀ wà wojú mi. Sáwọn òbí rẹ mọ̀ pómi òbò ló ń mu láàárọ̀ ló ń mu lọ́sàn-án ló ń mu lálẹ́. Dá mi lóhùn. Babátúndé ó ní ẹ bá ń táàgì sínú fídíò yìí mọ̀ sálọ. Sáwọn òbí rẹ mọ̀ pé ìdí ló ń jẹ tó ń mu lẹ́kọ̀ọ́. Wọ́n gbọ́dọ̀ mọ̀. Àgàgà tó bá tiẹ̀ wá láti ìdílé onígbàgbọ́. Omi àdó àwọn eléwèrè rẹ bóde. But I understand, I get you. I know you love your lady. You want to satisfy her. You want to be a provider, you want to be a protector, you want to be a sex machine. Ṣé nítorí ẹ̀ ló fi wá sóbò rẹ̀ dẹran ìgbẹ́ tó ń sáyín mọ́ láì ṣe ṣàkí nítorí Ọlọ́run àgbàyà àjòbò kẹ́jẹ̀ yọ. Ṣé nítorí pójú ògbò dàbí ìgbín torí ẹ̀ ló fi ń rún yín mọ́? Kí ló dé Pablo rọra sáyín mọ́bò eyín kọ́ wọn kan wọn kan eyín àwọn náà ń lò. Kì í sì ṣèmi lóye mọ́ ọkọ yín gbogbo ẹ̀kọ́ yìí torí gbogbo yín lẹ ní Google lórí fóònù yín àmọ́ rọ́ ni bẹ́ẹ̀tì tẹ́ẹ̀nì wíìnì lẹ́ẹ̀lọ́mọ ta pẹ̀lú fóònù yín. Mú jókòó bá ṣe ń jòbò rèé. Lákọ̀ọ́kọ́ ihò mẹ́ta lobìnrin ní. Èyí tá a fi ń tọ̀, èyí tá a fi ń gbokó àti èyí tá a fi ń yàgbẹ́. Kí ló wí? O mọ̀ pé ihò mẹ́ta lobìnrin ní. Bó ló ṣe pass biology? Òun náà ló ti mọ̀ lónìí o. Ihò mẹ́ta la ní. Torí lórí òkè ihò tá a fi ń tọ̀ kóró kan wà lórí ẹ̀ ó dàbí kóró ọ̀sán orí kékeré báyìí kò jọ pínkì kò jọ wáìtì báyìí ni olóyìnbó ń pè ní clitoris. Ìyẹn ló mọ̀ bá ń fa àwọn ọ̀rẹ́ bá ṣeré lọ́wọ́ ṣe báyìí bó o bá ti ń fa àwọn bá ṣeré ó wà mí mọ́wọ́ ọ̀tún rẹ lọ sórí ọyàn ọlọ́mọbìnrin rẹ ó rà mọ́ fún díẹ̀ ìyẹn mọ́ fún fàáfún ó rà mọ́ fún díẹ̀ ọwọ́ òsì rẹ ìka kan ní onínú ọwọ́ òsì rẹ ó bá ń ti wọnú ojú òbò ó rí i pé yóò ti mọ sun omi díẹ̀ yóò mọ sun omi díẹ̀ ó kọ́ fún rẹ báyìí èyí ni wọ́n ṣe ṣàkàṣùkù kì í ṣàṣọ ló ń fọ́ o yóò mọ sun omi díẹ̀ ó kọ́ fún ọwọ́ rẹ báyìí nígbà bá ṣe èyàn fún bí ìṣẹ́jú márùn-ún o lè tún lọ báyìí kó o kàn rò bí ẹ̀fọ́ díẹ̀ òun ẹlẹgẹ́ ló jẹ́ nígbà bá ṣe èyàn tán ó wà bá mú ọ̀pá àṣẹ rẹ ó ti bọnú iyọ̀ èkúté ọlọ́mọ obìnrin rẹ bí o bá pohùn rà wá fọlọ́pàá kó gbogbo wa ní Motherland Reality TV. Ẹ yé dòbò oúnjẹ kú jẹ ẹ jẹ́ pẹ̀lọ́pọ̀lọ́ ẹ yé jẹ́ bí ìwọ̀ bí àwọn bílíkì. Eat us with love, eat us with care, eat us with affection and we will be wet for you. Tọ́lání àbí kí ló ní mo wí?